mi mọ ọjọ́ tá lò tá ń wẹ̀ wo onírin ẹjọ́ mélòó gan-an òun la fẹ́ lò ní ayé tá ń wẹ̀ wo onírin gbogbo bóyá ọjọ́ asúnmọ́ náà ni bí tu mọ́tò pààyàn títomi ò pààyàn tó jẹ poison tó jẹ ní kankan tó ṣe lágọ̀ọ́ ara bó bá darúgbó ó ti mọ̀ pé kú ń bọ̀ náà ni kí ló wá dé níbo là ń lọ tá àròkọ tó fi jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin gbogbo àwa obìnrin kò sí nǹkan tá a lè ṣe nítorí owó ẹ̀rùn kébì yọra mi sẹ́yìn kò sẹ́ńtẹ́ ẹ̀ lè dó nítorí owó kò sẹ́ńtẹ́ ẹ̀ lè fẹ́ nítorí owó when it comes to money àwọn obìnrin kò sí nǹkan tá a lè ṣe obìnrin lè máa rí tó máa lọ fẹ́ tó máa sọ pé ìwádìí máa sọ pé ṣàbùkù kì í ṣe èèyàn ni kò ké níwájú kò ké lẹ́yìn tó bá ti jọkùnrin ó rí ìyàwó kódà fine girl gan ló fẹ́ with money wọ́n wá sọ fún yín pé all women has price wọ́n bínú ṣé ẹ̀ ní price ni kò sí obìnrin kan wà tí ò ní price ni ẹ bọ́ tẹ̀ wá sọ fún mi ìmí inú yín kí ni price yín time ni kàn fún yín time kàn bá yín sọ̀rọ̀ hey babe how are you have you eat so ti jẹun báwo ni pẹ̀lẹ́ babe ọ̀sán ti wà pẹ̀lẹ́ kó wọ́n sà ti ń fún yín time yẹn orí yín wà wọn òwú price tẹ̀yìn nìyẹn gbogbo ẹ̀kọ́ lówó ẹlòmíì kí ni price tiẹ̀ ìbálòpọ̀ ni tó bá ní nǹkan ọmọkùnrin tó tóbi tó dùn wò lọ́wọ́ tó bá ti rí ní ṣòkòtò báyìí eyín rẹ̀ ò bá àtàtà bí ó ṣe dò ní òmò wá káàkiri price míì nù yẹn ẹlòmíì nù yín kí ni price tẹ̀yìn owó ni dìdìrín arọ kódà èèyàn tí ò lójú tí ò lè tí ò ní nǹkan kò bá tó wá láti lówó lọ́wọ́ tó máa dá tọ́lẹ̀ láì fún àwọn yóò mọ̀ fáńkáṣífù lẹ́nu rẹ̀ nù wọn ni àwọn ó dẹ̀ fáyìn o bàbá yẹn dẹ̀ nice gan o ewu jẹ́ ń fẹ́ dídìrín wọn á turn to motivational speaker just because of their shit àwọn kan nù oríṣiríṣi ní price òǹkàlùkù ìyọra mi sọ́tọ̀ ọ̀rọ̀ yìí ẹjọ́ mọ̀ ń bá wa wí nítorí pé gbòǹta bá ṣe lénìí ìtàn ni ó dì lọ́la èmi àti ó padà dìtàn ni fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa bẹ́ẹ̀ ni njó bá ti kú ó ti dìtàn kódà láì kú èèyàn ìyẹn á máa dìtàn wọn á ní ojú àti ṣé ó mà rí i nígbà tó ń bọ̀ nígbà tó máa ń ṣe sítórì rẹ̀ nínú yàrá kan tí ó mọ sọ nǹkan yẹn báyìí kò ní níjú tó bá ní 1k views báyìí inú rí ó mọ dùn ní ṣé bó ló dẹ̀ tó ti ní láàrin wákàtí kan yìí tó ti ní 100,000 views ìtàn náà ni mo dì mú ìdọ́kọ́ ni kó o kú kó o tó dìtàn nígbà tó wá lóyún fún ń sọ̀tàn yín lọ́wọ́ ẹ wò ó ọkọ rẹ̀ ò kí ẹ̀ ibi tó ti ń bọ̀ ibi tó jókòó sí ta ló ń bá sọ̀rọ̀ kò sí ní tó kọ̀ọ̀kan ẹ̀ ṣọwọ́ tó bá ti ń dáná oúnjẹ nù lé wọ́n wá ṣe títí ó láwọn tó ẹ̀ ṣe kan wọ́n lọ́ọ̀jì sóòtẹ́ kan ni òun ló ń bá wọn àwọn jọ ń ṣe bẹ́ẹ̀ òun ló máa wálé wá dáná òun máa ṣe gbogbo ẹ̀ nígbà tó yá lòun bá lóyún àbúrò ọkọ òun yẹn ti wá kọ máa yẹn sílẹ̀ ó ti kọ́ lára máa yẹn ó ti wà òkè ó ti ṣe kíní ó ti wá kọ máa yẹn sílẹ̀ òun dẹ̀ sì ń fẹ́ máa yẹn lọ́ntò òun àwọn sì ń ríra kódà òun máa ń yọ́ lọlé wọn yẹn àbúrò ọkọ ìyàwó àbúrò ọkọ òun yóò sí bẹ́ẹ̀ mọ́ ó ní bó ń ṣe lóyún nìyẹn gbà tó ń lóyún máa yẹn lóun ò gbọdọ̀ ṣe mo ní bó lẹ́sẹ̀ mọ̀ pé máa yẹn ló lóyún kì í ṣọkọ yín wọn láwọn náà ní ẹ̀yin obìnrin káàtì ìwá sọ pé o tiẹ̀ fẹ́ dó ọkọ àbúrò ọkọ rẹ tó mọ̀ pé ìṣẹ́ àti ìyá ti sún ẹ débẹ̀ ọlọ́mọ fi ṣẹ̀ṣẹ̀ wa nígbà bá kọ̀ tẹ́ ẹ̀ tọ́jú ìyàwó yín ẹni tí ò bá ti sin ọlọ́run òòṣà tí ò tọ́ ọlọ́run ni ó mọ̀ sìn nígbà bá kọ̀ tó ò sin Elédùmarè kí ló wá ṣẹlẹ̀ ó wá lóyún nígbà tó lóyún
oyún ti wà lóṣù mẹ́rin torí mo béèrè pé oṣù mélòó lóyún yìí báyìí tí n bá fẹ́ sọ̀rọ̀ ó ló ti wà lóṣù mẹ́rin. Kí lẹ̀ ń wò ó in tó ti lójújò rẹ̀ ló pọ̀ gidi gan-an nígbà wo bá lóyún fún ọkọ àbúrò ọkọ ẹ tó o sì bímọ síbi tó o sì ń bọ̀ sọ mọ̀ pé tàn burúkú ló fẹ́ máa pálẹ̀ fọmọ rẹ ni. mo wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn mo ní wípé kí lẹ̀ ń rò tẹ ìfòyún sílẹ̀ ó náà ní kó o má fòyún ẹ̀ sílẹ̀ àgbà tó ti lóyún yẹn lọ́ ti ń fòun lówó lọ́ ti ń tọ́jú òun. mo ní wọ́n ti ń fún ẹ lówó lọ́ ti ń tọ́jú rẹ ó ní bẹ́ẹ̀ ni. ẹni tẹ̀sí ń sọ yìí náà ẹni tó sọ̀tàn ẹ̀ fún mi náà ó náà láhùn ju wèrè lọ ó láhùn ju rere lọ nítorí pé bọ́ọ̀ mi òkè òfin karùn-ún àwa ó jẹ́ kí n filẹ̀ ọlọ́kọ̀ òun láhùn ó ní ẹ̀gbọ́n àbúrò ọkọ̀ òun láhùn ó ń fún ẹ lára rẹ̀ gan ó ń sin ìjàpá madam tẹ́ ẹ bá ń wo fídíò yìí ẹ ń sin ìjàpá tẹ́ ẹ jẹ́ ń sìn ló kó bá yín ẹ dẹ̀ ti bá yí ara yín jẹ ẹ bá yí àwọn ọmọ yín jẹ ẹ bá yí àwọn ọmọ yín jẹ torí tàn ní lọ́la fún yín ó ń dùn lẹ́nìí ni wàláhì tàláì ọkùnrin ò ní fẹ́ yín tẹ́bẹ́ ọmọ tó wà oyún tó jẹ́ wà nínú yẹn náà tá a máa wádìí ẹ̀ wò ọkùnrin ló máa lóyún yẹn ẹ̀sìn dẹ̀ máa yọ síta oyún oṣù mẹ́rin so ṣeṣẹ́ mọ́ torí kò pọ́síbù kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ bímọ fún ẹni tó jẹ́ ọkọ àbúrò ọkọ yín ìyẹn ò bímọ síbẹ̀ lóòótọ́ ká ní pé ẹ ti kúrò ní ọkọ yín kẹ́ ẹ tó lóyún yẹn wàláhì tàláì kò sí big deal bẹ́ẹ̀ ẹ fọ́kọ ni big deal wà ń bẹ àmọ́ ẹ padà fi ọkọ ni bóyá ẹ pàdé bí kankan tó bí kankan ẹ lè sọ sórí yẹn ẹ lè irọ́ pa ń bẹ àmọ́ ẹ sì wá ní ọkọ yín ẹ wá lọ lóyún fún ọkọ àbúrò ọkọ yín mo wá bí léèrè bẹ́ẹ̀ ẹni tó ti lójú joyè lọ́wọ́ a mo ní ṣe fẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ ó ní kí n sọ mo ní oyún tẹ ẹ níyẹn kò yẹ ẹ ní ó yẹ gbágun wọn lọ́fẹ́ gbàtọ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ bá wá gbàtọ́ kó ní kálukú máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká ní pé ẹ tiẹ̀ fẹ́ ṣèrànù òṣì yẹn tó ló ṣì náà pé wọ́n ní bó ṣe bí mo ṣe lóyún ẹ̀ fún wọn wọ́n ní ìgbọ́dọ̀ ṣẹ́yún àwọn wọ́n lò gbọ́dọ̀ ṣẹ́yún àwọn ojú ò ní tí ọkùnrin ẹ̀yin obìnrin mi ojú kì í tì ń ṣá kí ló kún òun òbí mọ́ rí tàbá sì wádìí wò mo sọ fún mi pé òun kọ́ ló máa lọ́mọ yẹn kí ló tó pé àwọn obìnrin tó ti ń fẹ́ tí wọ́n ti lóyún kí ló tí wọ́n bímọ owó tó wà ní ọkọ tọkọ rẹ̀ náà bẹ́ẹ̀ sùn ló wáá pé olóyún fún ọkùnrin kan tà ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ orí kó woman yóò ṣe kò fẹ́ gbọ́ àmọ́ kí n tó sọ̀rọ̀ mo sọ fún wọn mo ní ẹ wò ó tí máa ti advice mo fẹ́ fún yín mi fún yẹn advice yìí lọ́fẹ̀ẹ́ nínú owó tẹ̀ ń gbà ẹ sẹ́ndì owó ká fún yín ní advice ẹ sẹ́ndì ẹ̀ sáwà náà consultation fees ni ẹ sẹ́ndì ẹ̀ sáwà náà bẹ́ẹ̀ kí n tó advice yẹn mo máa ń gbowó mo stop ẹ nítorí pé àwọn kan wọ́n fẹ́ wá bá wa kò sówó lọ́wọ́ wọn àwọn kan gan tó bá sọ story wọn tán tí má gbowó lọ́wọ́ wọn máa ń dá padà fún ẹ send account number yín let me return your money back to you torí mi ò fẹ́ joyè àgbà lọ́wọ́ Mary baálẹ̀ jàǹtó lọ́mọ sí wa bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún un wọ́n ní òkè wọ́n máa sẹ́ǹdẹ̀ lọ́la ọ̀la yẹn tí ó bá sẹ́ǹdẹ̀ lọ́la ló kù wọ́n á sẹ́ǹdẹ̀ mẹ́sàn pé má wọ̀rí mọ́ ohun tí ẹ má sẹ́ǹdẹ̀ mi ẹ má wọ̀rí mọ́ ó ní òkè ọkọlé fún ẹ wọ́n fún ẹ ní thousand owó ìtìjú ni ó jẹ gbá ó yẹ kó gbà kó fi tọ́jú àwọn ọmọ tó bí ń bẹ̀ yẹn kó fi take care ẹ rárá ó wá ló fẹ́ lọ ó ló sọ pé kó kó mẹ́ kó wá bí oyún òun fóun o àwa kò ní ọkọ ẹ ó wà bọ́ sílé ọkọ àbúrò ọkọ ẹ ó wà lọ bímọ fún wọn bẹ́ẹ̀ tó sì bímọ fáwọn àbúrò ọkọ ẹ so I had up madam ó ti pé bí oṣù méjì àwọn oṣù kan tá a ti jọ sọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ lọ if you are listening to this video ẹrù wò tó rò pé Alhaji Oríyọmí Hamzat náà padà bá yẹn parí ọ̀rọ̀ ẹ̀ òòṣà lè gbóyún oṣù mẹ́rin kó lóun gáìdì ni ṣé tó bá bímọ ń ta láàrin oṣù márùn-ún ọkọ òun sọ pé òun ló ń lọmọ tó wà nú ẹ̀ láàrin oṣù márùn-ún tó bá bímọ ń ta ọkọ ò ní mọ̀ àbò fẹ́ di oyún yẹn fún oṣù márùn-ún sínú òun kíbẹ̀ òun gáìdì ni nítorí owó ó fẹ́ lọ bímọ fún ọkọ àbúrò ọkọ ẹ̀ wẹ́n I wish you all the best this is true life story
bó ṣọ́ọ̀tì ẹ̀ bẹ́yẹn torí ọ̀n sọ past life wọn